báwo dẹ̀ ni ṣàlàáfíà ni jẹ́ ọkọ̀ jókòó báyìí náà. Máa ń jáde nísìn mú ọ̀bá wà. Lovers all over the world. A ní ká wá kí bàbá Suebebe. Wọ́n ló tún rẹ̀ bàbá díẹ̀. Ẹ ló rẹ̀ wọ́n díẹ̀. Bàbá mọ̀ wọṣọ ni. Wọ́n ló rú àti wọ̀ fún wọn tẹ́lẹ̀ àti múra fún wọn. Wọ́n náà rú mọ́ wọn ni o. Àlejò ọbẹ̀ rẹ̀. Wọ́n máa ń dárí mọ́ àwọn ọṣọ kí ebi ṣe just say. So, wọ́n fẹ́ bá bàbá wọṣọ. Bàbá Sue. Bàbá ṣàlàáfíà ni. Mo ní ṣàlàáfíà ni. Ẹ wá òkè. Lórúkọ Jésù ẹ máa wá òkè. Bàbá láwọn wá òkè. Àwọn visit bàbá ní jàre bàbá Suebebe so that mo gbàdúrà a ò ní ṣàìsàn. Àmín Jésù. 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 Ipá ọ̀tá kò ní borí wa. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín Jésù. Ọlọ́run àlàáfíà yóò jọba láyé wa. Àmín Jésù. A ó dẹ̀ rí ọwọ́. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. 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 Ṣé mo àti gbé bàbá ti pẹ́ àwọn tó dẹ̀ ń tọ́jú wọn ń tọ́jú wọn. So for the past a month or a month and a half, wà là ń ṣe wọn gbà fún wọn jíjẹ mímu oògùn gbogbo èso káàtì wà fèsì wọn káwọn èèyàn tó rí wọn ilé bàbá rẹ o so ṣe mọ ọ̀dọ̀ wọn rí bàbá is doing fine but àwa ní ká pay visit fún wọn ṣe ti wọṣọ fún bàbá ẹ jẹ bá wọṣọ fún wọn ẹ kọ wọṣọ so that so gbogbo ẹ̀yin alátìlẹ́yìn ẹ̀yin supporters Ọlọ́run ní fi yín sílẹ̀. Àmín Jésù. Ẹ jẹ́ á jọ pàdé fún program lọ́la. Ọ̀la ni Sunday. À ń ṣiṣẹ́ lórí ìgbọràn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́yàn lọ́dún yìí pẹ̀lú ìgbọràn. Ọ̀pọ̀lọpọ̀ ò dẹ̀ ní jẹ́yàn lọ́dún yìí pẹ̀lú àìgbọràn. So, bí àwa bá fẹ́ tí a sì gbọ́ràn, ó láò jẹ èrè ilẹ̀ náà. So béèyàn bá gbọ́ràn yóò rí ògo Olúwa. Kí ló kó ìdààmú bá ayé? Àìgbọ́ràn. Kí ló kó wàhálà bá ayé? Àìgbọ́ràn. Kí ló mú kí ayé bọ́ sínú ogun? Àìgbọ́ràn. Kí ló mú ṣòro àkọ́kọ́ wá fún orílẹ̀-èdè? Àìgbọ́ràn. Tí Ádámù àti Éfà ẹ má jẹ nínú èso igi eléyìí ni ẹ jẹ wọ́n dẹ̀ jẹ. So àìgbọ́ràn wọ́n dẹ̀ kó bá wọn. So kí ni kì í jẹ́ kẹ́mi ọkùnrin míì gùn? Àìgbọràn. Kí ni ò kì í jẹ́ kẹ́mi obìnrin míì náà gùn? Àìgbọràn. Kí ló máa ń lé obìnrin míì kúrò ní ibùjókòó? Àìgbọràn. Láti ẹ bá wọṣọ fún wọn. So à ń ṣiṣẹ́ lórí àìgbọràn. Olùfẹ́ jájọ pàdé lọ́la ní Agbala Gabriel. Wọ́n ọ̀nà rẹ dẹ́gbẹ́dá. Wọ́n bá ti dẹ́gbẹ́dá fònà méjèèjì sọ pé lọ sí Agbala Gabriel. Mo gbàdúrà wàá jẹ́ èèyàn lọ́dún. Àmín Jésù. Wàá la ipa. Àmín Jésù. Bàbá dà. Okay, very good. Oh, Baba. Oh. Ṣé wo ọmọ ṣẹlẹ̀? Ẹ bá wa bá ń ibi ìṣòkò bọ́ sóye ṣé kò máa mú òye yẹn. Oṣù ọ̀. Ó ti mú òye yẹn. Ẹ jẹ́ kí bàbá kan kọjú sápá nígbà. Díẹ̀ àwọn aṣọ ọmọ yẹn ẹ kó wa lọ sí ẹsẹ̀ ọmọ ìwà. Ẹ máa kú ìtọ́jú bàbá o. Ó sì lọ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹ máa kú ní ojú kìíní ó sì máa lọ sẹ́gbẹ̀ẹ́ yẹn dáadáa. Fáànù yín àjọgbà lọ́sàn-án. Àwọn bẹ́ẹ̀ ní kékeré jáde fún yín. Bó wà lọ ṣe? Èmi fẹ́ jókòó, ó kẹ́jẹ́ mi jókòó báyìí. Ó lè jókòó lẹ́gbẹ̀ẹ́ báyìí. Bàbá ṣàlàáfíà ni. Bó mi dànù? Ó ti dá bẹ́ẹ̀ abẹ́rẹ́ ibi. Torí táìmù ooru la wà yìí lágbára. Ooru mú mo ti wọlé tí mo kàn feel like kí n tiẹ̀. Torí nígbà tí travel náà mo ti wò pé díẹ̀ tún gbé aṣọ ìwọ̀ àti kódà bàbá Suebebe mò ń lọ. Bàbá báwo ni? Ẹ pẹ̀lẹ́ kí ló ṣe yín? Mo kàn rí pé mi ò lè jẹun.
ẹ̀yin lè jẹun. Lẹ́mọ̀ ìjókòó yín sí ikùn mi máa ń fún mi. Ó le, ó le. Sórí máa rí oúnjẹ yẹn báyìí, bá bòkèlè méjì mẹ́rin báyìí. Network. Mo ń gbọ́ yín sà. Láti bòkèlè bíi méjì mẹ́ta, màá ti yó. Ẹ bá ti bòkèlè méjì mẹ́ta ẹ ti máa yó. Nígbà ebi yẹn dẹ̀ ń pa mí. Ṣùgbọ́n mo á ṣàlàyé, mo á pe dókítà tí ó tẹ́kì àwọn nígbà yẹn. Ó wá ní kí n lọ ṣe abdominal scan. Abdominal scan. Ẹ já kí àwọn ará ilé náà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Agbala Gabriel. Gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ bàbá Suebebe. Ṣé ẹ gbàgbé gbà tá lọ gbé wọn níbo náà? Adó Èkìtì. Ládó Èkìtì. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fáyé bàbá. Ó mà ti ń lọ dún kan báyìí. Ó ti ń lọ dún kan tá a wá gbé yín. Ó ti lọ oṣù wo ni ná? Ta ló lè rántí? Ṣé June ni? Irọ́ May June. Ó yà pé June ni June yẹn ni. So ẹ wá wo bàbá báyìí. Ẹ wo àtìgbà tá a ti lọ gbé wọn. Ọlọ́run dẹ̀ tún fi kọ́lé fún wọn ní Ìbàdàn bí. Tí Ọlọ́run dẹ̀ ń mójútó wọn fún ẹ because àwa kọ́ là ń mójútó wọn. And ẹ̀yin obìnrin méjèèjì ẹ máa bọ̀. I want to really appreciate you. Ẹ dúró sí ẹ̀gbẹ́ bàbá báyìí. Ẹ̀yin náà ẹ dúró báyìí. Àwọn méjèèjì tí wọ́n ń tọ́jú wọn rèé o. Ẹ dúró sí ẹ̀gbẹ́ bàbá yìí. Ẹ̀yin náà ẹ dúró sí kọjú síwájú. Àwọn méjèèjì tí wọ́n ń tọ́jú bàbá rèé. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan pé ẹ ṣé o. I want to appreciate you. Ẹ kú ìtọ́jú o. Ọlọ́run á máa tọ́jú yín náà. Iṣẹ́ kí àná ṣe. Ilé arúgbó wa náà ti ń ṣe tẹ́lẹ̀. Àbí wọ́n láti mú yín. Ilé arúgbó Agbala Gabriel. So á dẹ̀ mú wá síbí. So kí lẹ lè sọ nípa ìtọ́jú bàbá látijọ́ yìí? Kí lẹ lè sọ nípa ẹ̀? ìtọ́jú bàbá ó wà òkè jùgbà tí wọ́n lọ gbé wọn ní Adó lọ. Lẹ́nu ọjọ́ mélòó ló kàn dàbí pé ó rẹ̀ wọ́n díẹ̀ tí wọ́n fi wá tún líǹ díẹ̀ báyìí. Kí ló fà tó fi rẹ̀ wọ́n? Ó dà bóyá bíi màléríà nǹkan kan ṣá ló ṣáà ti bẹ̀rẹ̀ wọn lè jẹun dáadáa. Wọ́n ní tán bá ti gbóúnjẹ fún wọn, wọ́n lóúnjẹ yẹn wá ti bubú méjì, wọn ló ti sú àwọn. Ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀. Tó bá ti jẹun díẹ̀ wọn ní jẹun mọ́. Wọ́n ló ti sú àwọn. Wọ́n ló ti sú àwọn. Ẹ gbọ́ kí lẹ lè sọ mà. Bẹ́ẹ̀ ni tí èkejì mi sọ náà bẹ́ẹ̀ ló ṣe rí. Wọ́n lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ló rẹ̀wọ̀n díẹ̀. Tọ́rọ́ ti rìkọ́fà padà dáadáa tẹ́lẹ̀. Àwọn lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ó rẹ̀wọ̀n díẹ̀ bíi wọ́n ní bíi ibà, wọ́n lóògùn, wọ́n ṣe gbogbo àmọ́ báyìí wọ́n tàn bá ti jẹ oúnjẹ díẹ̀ báyìí náà àwọn á kàn lè dìdìdì ni. Ok, ẹ ṣe wá sí báyìí. Náà bàbá ẹ̀yin gẹ́gẹ́ sọ bó ṣe ń ṣe yín fáwọn èèyàn. Ẹ kọ́ kí àwọn èèyàn fún ìtọ́jú yín náà torí pé wọ́n kọ́ lè fún yín àwọn èèyàn gbogbo last year títí wọ December wọ́n sanwó oṣù àwọn tó ń tọ́jú yín. Ó dẹ̀ pé láti December yẹn láti rọ́wọ́ ẹnikẹ́ni tó fi di pé ẹ bó lẹ tẹ̀ta ló tẹ̀ wá ń bó lẹ ṣe ń jẹ bó lẹ ṣe ń bó lẹ ń sanwó àwọn tó ń tọ́jú yín láti bí ending December yẹn. Agbala Gabriel ló ń ṣòwò oṣù wọn. Bẹ́ẹ̀ ni Agbala Gabriel ni o. Ọlọ́run ni kì í ṣe wá. Ọlọ́run ni kì í ṣe wá. Náà bàbá ẹ sọ bó ṣe ń ṣe yín. Ṣé rí tẹ́lẹ̀ mo máa ń jẹun gan. Ẹ máa ń jẹun gan. Ẹ̀mẹ́ta mo tún máa jẹun lóru. Bọ́ọ̀ kan yá àwọn mi kan ṣe mọ̀ kí nǹkan máa irritate èèyàn. Kò kàn oúnjẹ kan ó dédé. Kí nǹkan mu mi kí n mu juice máa hàn pé omi àti juice ò lè. Sá. Pé omi àti juice ò lè ṣe nǹkan kan. Omi àti juice. Pé kí nǹkan máa mú kí n máa mú. So mo wá ń ṣàmú tiraka tó bá ṣe oúnjẹ yẹn máa jẹ díẹ̀ ẹ̀ máa lọ mọ́ pé sẹ́ẹ̀bà bẹ́ẹ̀ kí n bí o mo ti wà òkè. So máa notice pé inú mi nísàlẹ̀ báyìí. Ẹ má ṣe nísàlẹ̀. Ó wá rí rúbùtù ó le àti tí n bá láì dáhùn ló máa rí bí fún mi. So máa sọ fún dókítà yẹn mo ní báyìí ó ní àti tí n bá lọ ṣe abdominal. Ìyẹn dókítà tó ń tọ́jú yín yẹn ṣé wọ́n sì máa ń wá
irọ́ ìtàn mo tán gbé mi lọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn. bẹ́ẹ̀ni kí tẹ̀ lórúkọ ẹ̀. Tọ́lá ní hospital. Ó ní sóòtú máa ya scan yẹn tóun rí ló máa mọ̀ pé nǹkan báyìí ni ó ń ṣẹlẹ̀. Ó ní nǹkan tó ń àfẹ́ tiẹ̀ tó lè ṣẹlẹ̀ olóòlè tó oríṣi méjì mẹ́ta. Ó níbẹ̀ tó ń wò lè pọ́ìntì mi. Òun ò lè. Ó lóun ò lè dá sọ ẹyọ kan pé ilé yìí báyìí. Bóyá ilé ló ń ṣe yín báyìí. Láì jẹ́ pé mo ṣe scan yẹn. Ó wá ní ká ṣe scan yẹn scan báyìí. Ó ní kí n ya scan. Okay. Wọ́n á ní kó júwe bí wọ́n ti ń ya scan. Ó wá ní èyí tó fast ó wà ní challenge. Wọ́n á ní ẹjọ́ sà èló ni ó ní 11 ní tẹ́lẹ̀. 11,000. Ó ní bẹ́ẹ̀ tí ń sin olóti di 15,000 náà ya scan. Ìyẹn òyìn òun ṣe problem. Bàbá ẹ̀ na apá yín wò káwọn èèyàn rí. Ẹ̀ na apá yín dáadáa. Bàbá ń na apá wọn. Ṣé ẹsẹ̀ ń ṣe náà dé? Òun ò tí ì ṣe náà. Kò tí ì control. Wọ́n ní kí n ní sùn kégbò yẹn kó jiná kó tà pa. Ìyẹn ti sọ yẹn. Torí ṣe yẹn ti sọ ẹ̀yìn yẹn. Torí bàbá ní bed sọ. Báwa ní bed sọ yẹn. Nígbà wọn ti mójútó tá ti ní kẹ́nìkan. Torí mo rántí pé ẹnìkan gba 250 lóṣù ńgbà yẹn. Ṣó padà wá? Kò padà wá. Agbala Gabriel náà wọ́n ṣe wá sẹ́ndì àǹtí kan báyìí. àǹtí kan. Ok. Mi ní parọ́ fún yín. Ṣé ìgbà tí woman yẹn gbé oògùn yẹn dé? Ṣé ló dà pé oògùn yẹn gangan ló fi egbò yẹn síbẹ̀? Ẹ gbọ́? Bẹ́ẹ̀ sà. Torí tẹ́lẹ̀ ihò tó wà ń bẹ̀ tẹ bá aṣọ ọwọ́ báyìí á wọlé. Ní ihò tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn mi. Báyìí wá ń kọ́? Níbo? Ojú ẹ̀ báwo ló ojú ẹ̀ ṣe mọ́ báyìí? Ojú kékeré báyìí ló kù. So àǹtí yẹn ló wá ní ká máa fògùn yẹn sí kí n máa mu oògùn yẹn. Ó ní ká máa mú ògùn. Ṣé oògùn yẹn ṣe wà kù? Wọ́n wá ní ìjọ. Wọ́n wá ìjọ tí wọ́n ní. Wednesday. Ṣóògùn yẹn kù. Wọ́n gbé díẹ̀ kékeré wá, wọ́n ní kò pọ̀ ńlẹ̀ pé. Èlò náà bá yín gbé wá. Nígbà tí sọ pé òun ló ń ṣiṣẹ́ yẹn èlò náà ń gbé wá. Ṣé wọ́n sọ bẹ́ẹ̀ fún yín? Ṣé bí dádì kí n ló fún wọn lówó lọ́jọ́ yẹn? Ṣé ẹ rántí ìtàn fún wọn? Èmi mo ní kọ́ fún wọn lówó yẹn. Ìsìnà méjì náà gbé wá bí. Oríṣi méjì ni. Àìdí àti ibi àgbo báyìí. Méjì ni 50,000 méjèèjì mo ní kọ́ ni mo fún wọn lówó lọ́jọ́ yẹn. Mo rántí àti yẹn ó sì wà chọ́ọ̀chì ní Wednesday. Now lovers all over the world a ó rí àánú gbà. Àmín Jésù. Àìsàn ò ní dé bá wa. Ẹ wo ẹ̀yin lẹ kú tọ́jú bàbá o. Ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá òun ṣe fámílì wa ṣùgbọ́n ìfẹ́ pé bàbá yìí ti ṣe tíátà rí wọ́n jẹ́ àgbà náà wọn tó ti ṣe é rí. Iṣẹ́ tó lè mi ṣe lọ gbé wọn gbà tó ń sẹ́yìn fọ́tò sí mi gbà yẹn kémi náà rí kọ́ndíṣọ̀n bàbá yìí ẹ̀jẹ̀ lọ gbé wọn. Meanwhile a gbé wọn gan torí ilé bàbá láwọn ti fẹ́ kú sínú ilé ni bàbá ṣe ìgbàgbé. Mi ìgbàgbé sá o. Bàbá ní Agbala Gabriel mo ti fẹ́ kú sínú ilé láti lọ gbé wọn ní ṣọ́ọ̀ṣì yìí ni ẹ máa gbé mi lọ Ìbàdàn. Ńgbà táwọn yẹn dẹ̀dáwó fún wọn gbà yẹn fúnra àwọn èèyàn ló sọ pé dádì number 1 ẹ kọ́kọ́ gbélé dúró fún bàbá yìí. Bàbá go àbíṣẹ́yìn gan béèrè ilé ni. Èrò àwọn èèyàn náà sọ pé àwọn èèyàn ní à. Pé bẹ́ẹ̀ rẹ́ǹtì ilé fún máa yìí kò sẹ́ni máa gbà wọ́n sílé o. Nígbà yẹn ní last year. Pẹ̀lú condition yìí. Pé bí ojú 2 bedroom ẹ̀kọ́ fún wọn. Òun náà dẹ̀ bá yín ṣe yìí. Òun náà dẹ̀ ṣe abẹ́ẹ̀ rí. Kò ní fọ́ ṣe bí tọ́lẹ̀tì wà mí. Ilé yìí ó wà pàtó. Bàbá ṣé kébì náà máa kó bọ̀ wá sọ́dọ̀. Kébì ẹ fẹ́ mi náà yàrá kan. So ẹ kú ìtọ́jú bàbá. Ẹ kú ìtọ́jú bàbá torí we have done a lot. Bẹ́ẹ̀ stage tí bàbá wá yìí wọ́n ní bàbá nílò scan. Then obìnrin tó bá wọn gbé ẹ̀gbọ́n ṣáárí tí irú situation báyìí èèyàn máa manage wọn tí ọjọ́ ogbó. So mo gba Ọlọ́run gbọ́ pé
Ọlọ́run yóò tún jẹ́ kí kára bàbá tún le jù báyìí lọ. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ fẹ́ pe bàbá ẹ fún un. Bàbá ṣe mọ nọ́mbà yín lórí. Mo mọ̀ lórí. Ṣé ẹ lè pe nọ́mbà yín fáwọn ẹ̀ èèyàn? mo fẹ́ kí n sáré fi hàn fún yín sọ. Okay. So oògùn tán ní ó yẹ kí n máa lò ní pibet mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣe scan yẹn ná pibet oògùn yìí kó wà òkè gan so òní wọ́n ní láti India ní. Ziane city capsule Ziane èlò ní wàá pè é. Wọ́n ní mẹ́ta ẹ̀ ṣẹfẹ́fẹ́ dá. Bẹ́ẹ̀ni it's 30,000 per bottle. Bẹ́ẹ̀ni. Okay. Ó ti wá pè mí. Ọmọ tí wọ́n lè má. Wọ́n ti pè mí padà lánàá pé ó ti di 35. Okay. Bàbá kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín ní àárọ̀ yìí? Ìrànlọ́wọ́ ni o kí ti ẹ̀rọ owó tọ́jú ara mi. Agbala Gabriel wọ́n ti ṣe bẹ́bẹ́ o. In fact kó jẹ́ mi gan ni àkọ́bí Agbala Gabriel kò ní ṣe kọjá ìtàn ṣe fún mi. Bẹ́ẹ̀ ni kó jẹ́ mi làkọ́bí. So mo á fẹ́ kẹ́ bá kẹ́ ràn mí lọ́wọ́ kẹ́ lè kún wọn lọ́wọ́ kó mọ́ kẹ́rù yẹn mọ́kàn dásẹ̀ sórí àwọn nìkan. Ìrànlọ́wọ́ lọ́tún lósì ni mo need. Ẹ ti ń ṣe o ẹ ti ń ṣe bọ̀ láti ilẹ̀ kò dẹ̀ ní sú yín. Ẹ ní regret ẹ o lágbára Ọlọ́run a dẹ̀ ní fi báyìí sàn. Ó orí máa wú all the time ni because mi ti ẹ mọ kan tí mo lè sọ mi mọ́ torí láti bí wọ́n yẹ ẹ̀yẹn kò sí mi rí family kankan lẹ́yìn kankan pè mí báwo ni sà ṣe wà òkè àbá ti wá sọ́dọ̀ yín ọ̀nà ló jìn kíní kan màá ní mo ti gbọ́ bọ̀ Agbala Gabriel ẹ̀ bá sọ mi pé ọ̀nà ló jìn rí tí nǹkan kékeré bá ṣe mí báyìí kíákíá ìwọ̀nba tó bá ní máa tún sẹ́ẹ̀dì ẹ̀ sí mi tó ẹjọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ o owó ni mo ní ìdí báyìí láti tọ́jú ara mi owó àwọn kan kéékèèké. Ẹ fẹ́ ya scan. Mo fẹ́ ya scan mo fẹ́ ra oògùn tí mo rí tán ní kẹrà yìí. Wọ́n ní mẹ́ta ẹ̀ ní ẹ fẹ́ rà á then àǹtí tó ń bá yín ṣe àgbo wá káwọn náà bá yín ṣe wá then àwọn tí wọ́n ń tọ́jú yín náà bẹ́ẹ̀ni àwọn náà à ń fún wọn ní owó oṣù. Bẹ́ẹ̀ni ṣẹ́rí pọ́nà Agbala Gabriel pọ̀ ṣẹ́rí pọ́nà wọn pọ̀ lágbára ẹjọ́ tó lọ́ọ́ àwọn kan sọ ń gbà pé wọ́n máa ràn mí lọ́wọ́ lórí owó oṣù wọn bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀nà oníkálukú. ẹ̀yin tẹ́ ẹ promise kẹ́ máa support wọn lówó oṣù tẹ́lẹ̀ máa fáwọn àwọn tó ń tọ́jú wọn we are expecting by God's grace ń dààmú ẹ̀ láti máa pèyàn pé ṣé ẹ gbàgbé tí ẹlẹ́ṣẹ̀ no à ń ṣe bẹ́ẹ̀ a gbàgbọ́ pé tí ẹ̀mí Ọlọ́run bá ti tìyàn láti ṣe lèyìn ó ṣe. Bàbá ẹ tiẹ̀ pé nọ́mbà tẹ́ ń lò fáwọn èèyàn tó fẹ́ pè yín láti kí yín. Nọ́mbà tèmi gangan. Nọ́mbà ẹ tún sọ again pé nọ́mbà tèmi gangan. Nọ́mbà tèmi gangan. Excuse me. 080 29 94 26 62. Ẹ̀mẹ́ta ni mo lè pè é. Ẹ wá farabalẹ̀ pé dáadáa nọ́mbà tí lo again. Nọ́mbà mi gangan. 080 29 94 26 62. Ẹ pè lẹ́ẹ̀kan sí ká farabalẹ̀ pè sí. 080 29 94 26 62. Ìyẹn lẹ́yìn dáfẹ́ pé bàbá láti máa kí wọn àbówó ìkẹ́ máa fún wọn ní nǹkan lóṣù bóyá lọ́sẹ̀ pé bàbá ẹ máa bẹ́ mi fi jẹun. Bàbá ò lè ṣiṣẹ́ kankan báyìí wọn lè ṣe kankan oúnjẹ tó ń jẹ́ dẹ̀ ń sọ Nàìjíríà báyìí ó lágbára. Ẹ̀yin tí ẹ gbìn sáyé bàbá láti ọdún tó lọ ẹ ṣé o ojú ò ní tì yín o ọ̀tá ò ní yọ̀ yín. Thank you for your wonderful support for Bàbá Suebebe. Bàbá Suebebe rí ẹ̀yin wo lẹ ṣe dá wọn mọ̀
bàbá Suebebe rí ẹ ṣé o. condition wọn ò nílò monitoring bàbá ń fẹ́ ya scan again wọ́n tún fẹ́ ra oògùn then tó bá wọn ṣàgbówá then àwọn tó ń tọ́jú wọn náà wọ́n á fún wọn ní nǹkan kan ní tóṣù bá parí so ògbóni fọlọ nígbà tí o tẹ̀ sí mọ́ọ̀chì ìmúṣẹ̀ tún bá wọn dé sí 20,000 torí 30,000 náà ń gbà tẹ́lẹ̀ nígbà mi ò dé wá rí ẹnìkan tí mi tẹ́mi náà ò rí much mo ṣáṣe wọn bá fún wọ́dà pósù tó lọ yìí náà 20,000 ẹ má bínú o àárín nǹkan kan wọ́n dẹ̀ fi ayọ̀ gbà á wọ́n ní tó wáyé pé bàbá àwọn ní ń kọ́ pé ṣé àwọn ò fi wọ́n lẹ̀ ni nínú mi tẹ̀dọ̀ sáwọn arábìnrin lórúkọ Jésù ẹ jẹ́ èèyàn láyé ẹ pẹ̀lẹ́ ẹ rí àánú gbà ojú òní ti ẹ̀yin náà ẹ ṣe ẹ kó tọ́jú bàbá o ẹ ṣe o wọ́n ń tọ́jú bàbá gan àfi bí ẹni bó náà ṣe ń tọ́jú. wọ́n gbìyànjú o wọ́n gbìyànjú sà àfi téèyàn bá fẹ́ parọ́ lókù wọ́n gbìyànjú mo dẹ̀ ń gba aládùúrà náà Ọlọ́run ọba tó láyé ó lọ á ṣe wọ́n lẹ́san rí àwọn náà ò ní fi rú ẹ̀gbà ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi ní Nàìjíríà home and abroad ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ mi sì kù o ìrànlọ́wọ́ sì kù tẹ́ máa ṣe fún mi ò fara mi pamọ́ wọ́n ní ọwọ́ tó bá ń dùn yàn èèyàn fi pamọ́ sábẹ́ aṣọ so àwọn Agbala Gabriel wọ́n ń ṣe lójoojúmọ́ ẹ jọ̀ọ́ ẹ tó wà bá mi kún wọn lọ́wọ́ ẹ má jẹ́ ó dá wọn nìkan ẹ ṣíjú àánú wò mí ẹ ṣàánú mi láti lè rówó ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni wọn ní bẹ̀yìn lẹ́bẹ̀ burúkú o ẹ kéré òkò délé ẹ ní tàjò gbé ṣáájú ogun ṣẹlẹ̀ ní wá ń ṣẹlẹ̀ lẹ́yìn kò ní tàn yìí lójoojúmọ́ ayé ẹ máa rí ọwọ́ tì í àpò ṣàṣàmúra kì í gbẹ àpò yìí ò ní gbẹ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ ṣàánú owó ní tóun ò bá sí ilé kẹ́nikẹ́ni máa ń sọ̀rọ̀ ọ̀hún gbogbo tá à ń sọ yìí náà owó ni ẹ dákun dábọ̀ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ṣe. so a rí ànúgbà ẹ̀yin tí ẹ fẹ́ support mi rí network ń bí kọ́ àdé tí máa wọlé mi rí network àbádẹ́ ìgbé kọ́ díẹ̀ so ẹ̀yin tí ẹ fẹ́ pè sórí 07054 900 751 èèyàn méjì mẹ́ta bóyá ìfẹ́ assist wọn láti san sálárì àwọn tó ń tọ́jú wọn bóyá ẹ̀yin lágbára láti bá wọn ya scan yẹn bóyá ti àbọ̀tán gbé wá bóyá ti ògùn tán ní kọ́ra bóyá maybe for feeding just a little support fún bàbá a rí ọwọ́ Ọlọ́run a máa tẹ̀síwájú ẹ ṣé o tẹ́ ẹ̀ ń ti bàbá lẹ́yìn gbogbo wa ń ṣe é lẹ̀ irú tá à ń ṣe fún wọn yìí à ń ṣe fún Ọlọ́run tó tẹ́ni ohun tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ̀ so ẹnìkejì wa ni bàbá though might not be family but àgbé ọlọ́ǹga fún tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn so and we do not take it for granted èmi náà ò fẹ́ wù wọ́n ràn mo ṣe pé jẹ́ ká tún wá kí wọ́n lénìí ká tún wo ohun tí yóò ṣẹlẹ̀ mo gba Ọlọ́run gbọ́ ẹja wá kí bàbá lénìí ká tún wo ohun tí yóò ṣẹlẹ̀ on a normal ground kí nǹkan wá kí wọn ká dẹ̀ kú níbẹ̀ tí ẹ tún wò àwọn tí wọn lè jẹun dáadáa wọn ní káyà scan kí bàbá kọ́ndẹ̀rẹ́ mi ló léyìí kí wọ́n ṣì wà láàyè fún wa ẹja wọjọ́ sí tí wọ́n ń sọ̀rọ̀ pé àwọn ṣe àwọn kan o kọ́jọ kọ́ndẹ̀rẹ́ jẹ àwọn ẹ wò bọ́ ṣe voice out pé àwọn àbí bàbá kílẹ̀ sọ lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀ ni mo ní gbogbo obìnrin tí mo bá ṣẹ̀ àti èyí tí mo ṣe àti èyí tí mo ṣe kan dáríjì mi mo gbé ìgbéraga mo gbé kalẹ̀ mo dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ mi. àti lọ́wọ́ Ọlọ́run náà. àti lọ́wọ́ Ọlọ́run náà. lórúkọ Jésù àárín ànúgbà so bàbá níṣẹ́jú kan jáwọn bó ṣe ń ṣe yín báyìí torí àwọn èèyàn máa pè wọlé díẹ̀ so lovers èyí tí Ọlọ́run máa lò fún bàbá níwọ̀nba díẹ̀ kan fi gẹ́tò gbòǹyà scan jẹun lóúnjẹ dẹ̀ sílé sọjá lẹ́yìn tó fẹ́ máa ṣe lóṣooṣù nàbà wá ti pe nọ́mbà wọn àwa ti pe nọ́mbà wọn ọ̀rọ̀ báwo ló ṣe wá máa ń ṣe nílẹ̀ níjọ́ mẹ́ta yìí báwo ló ṣe ń ṣe yín báwo ló ṣe ń ṣe yín. mi ò lè jẹun so mi ò lókun tí wọ́n bá gbóúnjẹ síwájú mi báyìí tí bá ti lè bòkèlè bí méjì báyìí mo ti láti kàmí láyà máa ní mo ti yó mo dẹ̀ rí pé mò ń rù
so inú máa ìsàlẹ̀ inú mi tí bá jókòó báyìí abdomen mi ní gbígbà àwa wú alẹ́ kankan kan ṣùgbọ́n tí máa ń explain fún doctor wa ní pé kí n lọ ṣe scan wọ́n dẹ̀ ní scan yẹn pé 15,000 ni so wọ́n tún júwe oògùn fún mi wọ́n níbẹ̀ kí n kọ́kọ́ ṣe scan yẹn káwọn tó lè fọwọ́ sí pé kí n máa lo oògùn yẹn ṣọ́pọ̀ wọlé ni pé káwọn kọ́kọ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ náà pé kọ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ kó tó di pé àwọn máa sọ̀rọ̀ oògùn tí wọ́n máa lò fún mi so kò dẹ̀ pé ẹsẹ̀ mi ò dẹ̀ kò tí ì ṣe tẹ́lẹ̀ kò tí ì ṣe rìn débi pé màá ní mo fẹ́ sáré síwájú sáré sẹ́yìn kò síbi tí mo lè lọ mi ò lè ṣiṣẹ́ kankan báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ́run bẹ̀yìn ni ẹ jọ̀ọ́ ẹ ní fàìsàn ló gbà o ẹ ní jókòó sórí ìdùbúlẹ̀ lo ìgbésí ayé yín ẹ jọ̀ọ́. Àmín. bí mo ṣe wà yìí náà kò tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n kò sí ìgbà tí mo fẹ́ ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́. Ó lágbára. Ọlọ́run yóò ṣe àṣepé iṣẹ́ ìlàyé yín bàbá. Ọlọ́run yóò ṣe àṣepé iṣẹ́ ẹ pẹ̀lẹ́ ṣẹ́wọ́ ọ̀gá. Èmi náà máa tún ṣe nǹkan kí èmi náà tó lọ. Èmi náà tún ṣe nǹkan. Ẹ jẹ́ àwọn tí èèyàn méjì mẹ́ta náà máa tún fi sọ́pọ́tì yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ dẹ̀ rí àánú gbà. Àmín Jésù. Ẹ rí àánú gbà. Ẹ rí àánú gbà. Ẹ má jáwọ́ bàbá níran o. Ẹ jọ̀ọ́. Fámi gbogbo kọ́ ni. Ẹ má wò mí nínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi ẹ má wò mí nínú o. Ẹ̀yin náà ni mo ní mi lẹ́lòmíì o. Ẹ̀yin náà ni mo ní. Ẹ̀yin náà la láti lẹ́yìn mi. Ẹ má dá mi lábùkátà mi o. Ẹ má fi mí sílẹ̀ fún yàjẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ràn mí lọ́wọ́. Mo fọ́ Ọlọ́run bẹ̀ yín ni ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ ẹ má dá dé mi nìkan. Ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run lókùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mo bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ọ̀rọ̀ mi ó sú yín o. Ẹ má jẹ́ kọ́rọ̀ mi ó sú yín. Fámi gbé àwọn ọkọ yẹn. Ẹ ṣàánú fún mi. Ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ ràn mí lọ́wọ́ o. Ṣé ẹ ti jẹun láàárọ̀ yìí bàbá? Lẹ́yìn mo ti jẹ́ ìwọ̀nba. Ṣé ilé jẹ́ dáadáa? Ọmọ yẹn 2 slices iṣu ni. Ok. Àánú àdèdìdè fún mi. Àmín Jésù. Tabarẹ́ ni tó fẹ́ send doctor sí yín ńkọ́. Ẹnìkan chat mi pé òun fẹ́ send doctor sí yín. Mo fara mọ́ àti kára mi ti yá. Kára mi ti yá mi. Mo fara mọ́. Bàbá ẹ̀dẹ̀ tí wàá look chubby tẹ́lẹ̀ ẹ tuntun look ẹ ti kún fọ́fọ́ díẹ̀ tẹ́lẹ̀. Ọkàn tó ń wá dọ́kàn tó ń sẹ̀ ní ìdẹ̀mọ́rìsì. Orí ẹ̀ mo ṣe ń bẹ ọgbà àgbà ńlá ayé báyìí. Ẹ ṣàánú mi o. Ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun dábọ̀ ẹ jọ̀ọ́. Ẹ ṣàánú mi. Torí mo rò pé mo ṣe ń bọ̀ yẹn mo ti rò pé mo ti ń bọ́ bùbọ̀ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ ṣàánú mi. Ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun dábọ̀ ẹ ṣàánú fún mi. Ẹ túbọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí bóyá nígbà sẹ́yìn ẹ túbọ̀ tọrọ àforíjì pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì níyín sínú àbí nǹkan pé kán tìtorí Jésù ikú rẹ̀ àtàjíǹde rẹ̀ kán fún ní jìn ẹ túbọ̀. Ọlọ́run àwọn ní àbímọ́rin orí mami a lè sọ tó bá jẹ́ pé àṣìlẹ́ni tí inú ń bí tí mo ti hùwà sẹ́yìn nígbà ìmọ̀ ẹ̀jọ̀ torí Jésù Kristi ẹ torí àjíǹde rẹ̀ ẹ foríjì mi pátápátá kẹ́ ẹ dáríjì mi ẹ dákun dábọ̀ ẹ ṣàánú wọn ní Ọlọ́run fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà náà ni mo ṣe ń bẹ̀ yín báyìí ẹ̀jọ̀ tẹ́ bá ṣe rẹ́ni tó kù
ẹ má fi sínú ẹ dáríjì mi o ẹjọ́ tó lọ lọ́mọ bẹ̀ yín ni ẹ dáríjì mi. ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára àjíǹde májẹ̀mú tó jí Kristi dìde gba ọpẹ́ wa. Àmín Jésù. Ìpilẹ̀ṣẹ̀ ipá wa àti agbára gba ọpẹ́ wa. Àmín Jésù. Olùgbẹ́kẹ̀lé wa gba ìyìn wa. Àmín Jésù. Alpha àti Omega ohun gbogbo gba ọpẹ́ wa. Àmín Jésù. Gbogbo ẹ̀ṣẹ̀ Olúwa kó dáríjì wa. Àmín Jésù. Bàbá Olúwa yà yín sí mímọ́. Àmín Jésù. Olúwa kó mú yín lára le. Àmín Jésù. Àánú Ọlọ́run kó sọ̀rọ̀ lórí yín. Àmín Jésù. Ipá Olúwa kó gbé yín dìde. Àmín Jésù. Agbára Olúwa kó wò yín sàn. Àmín Jésù. Nípa iná rẹ̀ pátápátá a mú yín lára dá. Àmín Jésù. Nípa iná rẹ̀ pátápátá a mú yín lára dá. Àmín Jésù. Ọkùnrin yẹn ní wò mí sàn èmi ó sì sàn. Bàbá ẹ ó sàn. Àmín Jésù. Ẹ ó sàn. Àmín Jésù. You are healed. Amen. Ẹ ó sàn. Àmín Jésù. A wò yín sàn. Àmín Jésù. Láti orí yìí dé àtẹlẹsẹ̀ yín. Láti orí yín yìí dé àtẹlẹsẹ̀ yín. Láti orí yín yìí dé àtẹlẹsẹ̀ yín Kristi kó wò yín sàn. Àmín Jésù. Àánú yóò sọ̀rọ̀ lórí yín. Àmín. Ẹ ó yin Ọlọ́run. Àmín. Ojú òní tì yín. Àmín. Bàbá ẹ̀mí yín á gùn. Àmín Jésù. Pẹ̀lú àlàáfíà. Àmín. Pẹ̀lú àlàáfíà. Àmín. Pẹ̀lú àlàáfíà. Àmín. Lẹ́ ó lo ọjọ́ ayé yín. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Àánú yóò sọ̀rọ̀ lórí yín o. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Ẹ tún nọ́mbà yín pè. Ẹ tún nọ́mbà yín pè. Nọ́mbà mi gangan 080 29 94 26 62. Again. Nọ́mbà mi gangan 080 29 94 26 62. Ẹ pè lẹ́ẹ̀kan sí kámẹ́rà. 080 29 94 26 62. A ó rí àánú gbà. Àmín. So nọ́mbà bàbá nìyẹn. Àwọn yẹn máa tún pè wọ́n á pè mí náà. Mẹ́mórí lórí fóònù mi ń sìn ìyẹn méjì ti fún bàbá ní 20,000 naira. So wọ́n ní kàn fi ránjẹ sílé kọ́dẹ̀ bẹ̀rẹ̀ ògùdè 20,000. So nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tẹ́lẹ̀ mi bá wò ọ̀rọ̀ wá sí yín wọ́n á dẹ̀ pè yín náà fúnra yín. Ẹ lé Ọlọ́run tó ṣílẹ̀kùn àánú kì í tì í. Èèyàn ló ṣì tó ń tì í. Bẹ̀tọ́ Ọlọ́run bá ṣílẹ̀kùn àánú fún yàn kì í tì í. So tẹ́ fi lè rí àánú ilé ìgbà bàbá Ọlọ́run á pa yín mọ́ láti tún gbádùn àánú tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Bẹ́ẹ̀ ni yóò dẹ̀ rí. Àmín Jésù. Ojú òní tì yín. Gbogbo èyí tí ẹ wà lórí afẹ́fẹ́ ẹ ó ra àánú gbà. Àmín Jésù. A ò ní fi rú ẹ̀ gbà wá. Àmín Jésù. Orí wa ò ní gbà bọ̀dọ̀. Àmín Jésù. Ọ̀tá ò ní yọ̀ wá. Àmín Jésù. Ibi ò ní ṣẹlẹ̀ sí wa. Àmín Jésù. A ó yin Ọlọ́run. Àmín. Jésù lọ. God bless you. We love you. 07054900751. Nọ́mbà tẹ́ ó pè sí ẹ má jẹ́ kó scam yín o. We don't message people on messenger. Kì í chat in messenger. We don't go there about send friend request yẹn. We don't do it. Account number kan ṣoṣo là ń lò. Account number kan ṣoṣo là ń lò. Then is 01991315544. 01991315544. GT Bank. God bless you. Ẹ jẹ́ pàdé ní church lọ́la. Ká bá Kristi pàdé fún ìpàdé agbára. Yóò dà fún wa.